Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òdì. Olórúkọ láya kó tẹ́ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mi Lénìí. Ẹ ká gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa gbé yín ga nítorí pé ẹ̀yin ni Ọlọ́run wa. A dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà, a dúpẹ́ fún ìpamọ́ àti ààbò yín lórí ilé wa, lórí ayé wa, lórí ẹbí wa. Ògo ni fún orúkọ yín. Ẹ gbọ́ ọpẹ́ wa. Ọ̀rọ̀ náà tí a ó gbọ́ lénìí tó bá ti ń gbé ọtí ọ̀tún wa wọlé, ẹ má ṣe jẹ́ kó gba tòsí wa jáde. Ẹ jẹ́ kó ṣe ayé, ọkàn àti ara wa ní rere. Nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Kí ni o tí a fẹ́ gbéyẹ̀wò lénìí? Ikú ni ọtí mímu. Kókó àkòrí tí a fẹ́ gbéyẹ̀wò sọ pé ikú ni ọtí mímu. Ikú ni ọtí mímu. Ẹ jẹ́ kí n mú bíbélì kíkà méjì ni màá mú. Màá mú kan nínú ìwé Jeremáyà. Ìwé Jeremáyà orí 25 ẹsẹ̀ 17. Jeremáyà orí 25 ẹsẹ̀ 17. Ẹ jẹ́ kí n ka ìyẹn ní kíákíá. Ó sọ wípé ìwọ ó sì wí fún wọn pé báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, Ọlọ́run Ísírẹ́lì wí, ẹ mu kí ẹ sì mu àmuyó, kí ẹ sì bì, kí ẹ sì ṣubú, kí ẹ má sì lè dìde mọ́, nítorí idà tí èmi yóò rán sáàrin yín. Eléyìí ìkejì tá a máa mú, ẹsẹ̀ bíbélì tá a máa mú wà nínú ìwé Genesis orí 9 ẹsẹ̀ 21. Ẹsẹ̀ 21. Màá kà dé bóyá bí ẹsẹ̀ 16. Ó sì wí, ó sì mú nínú ọtí wáìnì nì náà, ó mu àmupara, ó sì tú ara rẹ̀ sí ìhòhò nínú àgọ́. Bàbá Kénáánì sì rí ìhòhò bàbá rẹ̀, ó sì sọ fún àwọn arákùnrin rẹ̀ méjèèjì lóde, àti Sémù àti Jáfẹ́tì mú gọ̀gọ̀ wú, wọ́n sì fi lé èjìká wọn méjèèjì, wọ́n sì fẹ̀yìn rìn, wọ́n sì bo ìhòhò bàbá wọn, ojú wọn sì wà lẹ́yìn, wọn kò sì rí ìhòhò bàbá wọn. Nóà sì jí kúrò ní ojú ọtí wáìnì rẹ̀, ó sì mọ ohun tí ọmọ rẹ̀ kékeré ṣe sí, ó sì wí pé ègbé ni fún Kénáánì, àwọn ìránṣẹ́ ni yóò máa ṣe fún àwọn arákùnrin rẹ̀. Mo sọ wípé ikú ni ọtí mímu. Ikú ni ọtí mímu. Ẹ jẹ́ kí ti bí ìsámọ́ ká kíyèsí òògùn. Ní ẹsẹ̀ bíbélì tí a kọ́kọ́ kà ní, Ọlọ́run sọ fún Jeremáyà, kí ni jẹ́ Ọlọ́run fẹ́ ṣe? Ó fẹ́ rán idà sórí wọn. Ọlọ́run fẹ́ pa wọ́n. Ọlọ́run fẹ́ pa wọ́n. Ó fẹ́ rán idà sórí wọn. Ṣùgbọ́n ṣé Yorùbá bọ̀ wọ́n ní ojú lásán ò ṣeé ṣe wèrè. Ọlọ́run wá sọ fún Jeremáyà pé kó sọ fún wọn. Ó ní báyìí ni Ọlọ́run àwọn ọmọ ogun wí. Ó ní kí wọ́n mu àmuyó. Kí wọ́n mu àmuyó tó bẹ́ẹ̀ kí wọ́n máa bì. Nígbà tán bá bì tán, a ṣá mọ̀ pé téèyàn bá bì tí ò bá lágbára mọ́ kí ló máa ṣe? A ṣubú. Wọ́n á ṣubú. Ó ní kí wọ́n ṣubú, kí wọ́n má lè dìde mọ́, nítorí idà tí èmi yóò rán sí wọn. Nígbà wọn bá ti ṣubú tí wọn bá lè dìde mọ́, kò ságbára fún wọn torí wọ́n ti wà reckless. Anything can happen to them. Ọlọ́run lè rán idà sí wọn. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé wọn ò mutí, wọ́n wà lásán, wọn tí gauge, wọn tí gbáyó, tó bá ṣàrídà tó ń bọ̀ kí náà ṣe, wọ́n pick race. Ṣùgbọ́n nítorí pé wọ́n ti mutí, àmuyó, àmuṣubú, àmubì, kíákíá ni idà ó tètè ṣiṣẹ́ lórí wọn. Àìmọye àwọn ènìyàn tó jẹ́ wípé nípa ọtí mímu wọ́n ti ré kọjá. Ikú tó jẹ́ wípé ordinarily lójú lásán kò lè rí wọn mú. Ṣùgbọ́n nítorí pé wọ́n ti mutí, wọ́n ti kúrò ní, báwo ni wọ́n ṣe sọ, wọ́n à jẹ́ ara wọn mọ́. Wọ́n à jẹ́ ara wọn mọ́. They are not themselves. Ikú ká wọn mọ́. Ó pa wọ́n mọ́ bẹ́ẹ̀. Ẹ tún jẹ́ ká wò ní ìdàkejì o. Ní ti ìtàn tí mo kà yẹn, ìtàn Nóà nìyẹn o. Nóà tó bá Ọlọ́run rìn, Nóà tó gba instruction lọ́wọ́ Ọlọ́run, tí Ọlọ́run sọ fún pé Nóà o, lọ́kàn ọkọ̀ Nóà, lọ́kàn ọkọ̀. Ó fún ní measurement tó máa lò. Ó fún ní instruction. Ṣé báyìí. Ó gbọ́ Ọlọ́run sọ fún. Bí Ọlọ́run sì ti sọ fún ó ṣe. Nígbà tó ṣe tán, ó kéde lọ o. Ẹ wá wọkọ̀ Nóà o. Which means pé at that moment, òun àtọlọ́run
wọ́n sì wà ní good mood, wọ́n sì ń ṣe ọ̀rẹ́. Ok, ẹ wá wọkọ̀ náà, àwọn tó wọlé ẹ̀kún omi dé, ó kó àwọn tí ò wọlé lọ. Nígbà tí ẹ̀kún omi dé tó ti kó àwọn tí ò wọlé lọ, ọkọ̀ náà wà bẹ́ẹ̀. Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ kí àdàbà kó wá, ó ṣẹ̀ sí inú ayé tí ilẹ̀ ti gbẹ, ló wá sọ fún Nóà pé ilẹ̀ ti gbẹ o. Àwọn tó wà nínú ọkọ̀ ojú omi wọ́n jáde. Nóà sì jẹ́ Ọlọ́run ó sì jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run títí dé gbogbo level yẹn. Ṣùgbọ́n nígbà tí Nóà wá gbẹ́ ọgbà àjàrà sórí ilẹ̀, ọgbà àjàrà tó gbẹ́ yẹn ó mú èso tó pọ̀ jáde, ó mú èso púpọ̀ jáde. Ọgbà àjàrà yẹn mú èso tó pọ̀ jáde. Nóà ti wá jẹ tán, ó mu tán, owó ti dé, nítorí pé iṣẹ́ àgbẹ̀ tó ṣe, iṣẹ́ ọ̀gbìn tó ṣe, ó fún ní èrè rẹpẹtẹ. Ó gbàgbé Ọlọ́run. Ó wá di ẹni tó mu ọtí àmuyó, ó mu ọtí àmuyó, àmupara àmuyó, tó jẹ́ wípé ó tú ara ẹ̀ sí òwò. Normally tí ìbá ṣe pé ó mutí kò lè tú ara ẹ̀ sí òwò, ṣùgbọ́n nítorí ọtí tó mu á tú ara ẹ̀ sí òrò. Ẹ ti rí àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó jẹ́ wípé nípasẹ̀ ọtí mímu ni àwọn tí ò tiẹ̀ tó ìrù ìdí wọn tó ti jẹ́ pé wọ́n rape wọn, wọ́n bá wọn ní àjọṣepọ̀ nítorí wọ́n ti mu ọtí yó, wọ́n ti mu àmuyó ọtí. Tó sì jẹ́ wípé ní gbogbo ìgbà tó bá wá rántí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yẹn, bíi kí mi lọ commit suicide, kó lọ para ẹ̀ dànù, ni mo sì sọ wípé ikú ni ọtí mímu, ikú ni ọtí mímu. Ẹni tó bá mu ọtí ó máa jẹ́ kí ikú ẹ̀ yára kánkán. Mo ti discuss something like this before, but kò ń ṣe pattern tí mo gbé gbà lélẹ́yìí. Ó máa jẹ́ kí ikú rẹ̀ kí ó yára kánkán lẹ́ni tó bá mu ọtí. Ẹ jẹ́ ká tún tẹ̀síwájú nínú tí Nóà ṣe. Nígbà tí ọmọ rẹ̀ Kénáánì tó rí, dádì òun lélẹ́yìí nílẹ̀ ní òhò, ẹ wò ní òhò. Ó bá sáré lọ pé àwọn ẹ̀gbẹ́ ẹ̀, báyìí ni dádì ṣe o, dádì tí mo ti yó, wọ́n ti sùn sílẹ̀ o. Ó yá, ẹ mú aṣọ, ẹ wá fi bo dádì. Àwọn yẹn wá mú aṣọ, wọ́n wá fẹ̀yìn rìn, wọ́n mú aṣọ yẹn séjìká àwọn méjèèjì, ẹ̀gbọ́n àti àbúrò, Ṣémù àti Jáfẹ́tì, wọ́n mú aṣọ, wọ́n fi séjìká wọn, wọ́n wá fẹ̀yìn yìn lọ síbi bàbá wọn wà. Nígbà tí wọ́n débi tí bàbá wọn wà, wọ́n fi aṣọ yẹn wọ́n fi bo bàbá wọn. Ṣùgbọ́n nígbà tí bàbá jí, ó mọ ohun tó ṣẹlẹ̀. Nígbà tó mọ ohun tó ṣẹlẹ̀, ó wá gbé ọmọ tó lọ pe àwọn ẹ̀gbọ́n ẹ̀ wá pé ẹ wá wo bàbá wa, ó ti mọ tí yóò wá gbé ọmọ yẹn gẹ̀gùn. Ordinarily tí ò bá mọ tí yóò kò ní gẹ̀gùn fún ọmọ yẹn, ṣùgbọ́n nítorí ọtí tó mu ló ṣe gẹ̀gùn fún ọmọ yẹn. Ó dáa, ṣé kí n wá sọ wípé àwa tí a ní àwọn ènìyàn tó mu ọtí tí wọn ò tí ì fi ayé wọn fún Kristi, ṣé kí n sọ wípé tí wọ́n bá mu ọtí yẹn yó, tí wọ́n wà ní ipò àmuyó wọn yẹn, kí n sọ wípé ká fi wọ́n sílẹ̀ sí ìpele tí wọ́n wà yẹn ni, àbí ká ràn wọ́n lọ́wọ́? Nítorí pé gẹ́gẹ́ bí mo ti wò yìí, Kénáánì fẹ́ ran bàbá ẹ̀ lọ́wọ́ ni, ló ṣe lọ pe àwọn ẹ̀gbẹ́ ẹ̀ wá. Ó dá ẹ̀mí ẹ̀gbọ́n mi omi mọ nǹkan tí mo fẹ́ ṣe sí kéèsì yìí o, ẹ wá wo dádì wa ńlẹ̀ o. Ṣé nǹkan tí Kénáánì ṣe yẹn ṣó gba kó gbẹ̀gùn sórí ni? Ṣùgbọ́n nítorí pé bàbá yìí ti mu ọtí, bóyá ọtí yẹn ò tí ì dá lójú ẹ̀ dáadáa, ló fi jẹ́ wípé ẹni tó ràn lọ́wọ́ gan ló gẹ̀gùn fún. Ẹni tó ràn lọ́wọ́ ló gẹ̀gùn fún. Ó sọ pé ègbé ni fún Kénáánì, ìránṣẹ́ àwọn ìránṣẹ́ ni yóò máa ṣe fún àwọn arákùnrin rẹ̀. Kí la gbé kí la jù? Nígbà tí ó sì máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́, àwọn tó bá mu ọtí yẹn tẹ́ ẹ sì fẹ́ ràn wọ́n lọ́wọ́, bóyá ó bì ní tẹ́ fẹ́ ràn lọ́wọ́ pa kó bá ṣe gbá bá ṣàwó, òun gan ló tún máa ṣépè fún ẹni tó fẹ́ ràn lọ́wọ́ yẹn. Ìwọ tí kiri kan á máa ṣépè. Àwọn ìpè yẹn ò dẹ̀ lọ lásán. Ṣé kí n sọ wípé tá a bá ní àwọn tó ń larú kí ká fi wọ́n lẹ̀, irú inú eléyìí tán bì sílẹ̀ yẹn kó kúkú ṣubú? Ó ní pásítọ̀ kan, ó ní òun ti máa ń wàásù fún ọkùnrin yẹn pé ṣùgbọ́n kò dẹ́kun àti máa mutí. Òun wá pè pé kó kọ́ àwọn ọmọ ẹ̀ wá. Ìgbà tó wá kọ́ àwọn ọmọ wá, òun wá fún àwọn ọmọ yẹn lówó, òun wá kí àwọn ọmọ yẹn pé ẹ wò àwọn ọmọ tó rẹwà, àwọn ọmọ tó dáa báyìí. Ta ló lè gbàgbọ́ pé òun tí ayé òun ọ̀run ló bí àwọn ọmọ wọ̀nyí? Ó wá useless bàbá yẹn lójú àwọn ọmọ yẹn. Àwọn ọmọ yẹn wá ní daddy, and we've told you that you should not be drinking. Àwọn ọmọ yẹn sọ fún bàbá wọn, ṣùgbọ́n ìyá ni yẹ́jẹ́ tó máa gbọ́ ni ò, torí lẹ́yìn ọjọ́ yẹn kò mọtí mọ́. Ẹlòmíì èèyàn Ọlọ́run wá sọ fún pé tí ọkọ ẹ̀ bá ti mutí tó mutí àmubì,
má wo bó ṣe bì yẹn tó sùn sínú èébì yẹn fi sílẹ̀ síbẹ̀ jẹ́ kójú mọ́ ba nínú èébì yẹn bóyá tó bá rí ara rẹ̀ nínú ẹ̀gbin yẹn bóyá ronúpìwàdà pé nǹkan tó ń ṣe yìí ò dáa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà pàápàá jùlọ àwọn obìnrin tá a bá ní àwọn ọkọ tó ń ṣerú nǹkan báyẹn a kì í fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n tètè mọ̀ a máa cover up at the end of the day ibi tá a bá ti ń cover up ó tún máa jẹ́ kó wọ̀ wọ́n lẹ́wù nítorí pé ìwọ gan ò fàyè sílẹ̀ láti jẹ́ kó rí ohun tó là kọjá o ò fàyè sílẹ̀ láti jẹ́ kó rí ara rẹ̀ nínú ẹ̀gbin ohun tó ṣe ẹlòmíì á mutí á bì á sì tọ̀ sílé àgbàlagbà gédé ọlọ́run ṣùgbọ́n tó bá jẹ́ eléyìí tó ti má rí ni ìyẹn ò ní tètè jẹ́ kó ní jẹ́ kó rí á bá kọ́ ẹ̀bíbí á bá fọ aṣọ ìtàn yẹn nǹkan tó yẹ kó fi sílẹ̀ kó tiẹ̀ jẹ́ kó náà rí mess tó cause fún ara ẹ̀ mess òórùn tó cause fún ara ẹ̀ ó yẹ kó jẹ́ kó rí bóyá tó bá rí á lè ronúpìwàdà pé ọtí yìí kò dáa mo sọ wípé ọtí mímu ikú ni torí a ti gbọ́ àìmọye àwọn accident tó ṣẹlẹ̀ tó jẹ́ nípasẹ̀ ọtí mímu ni nítorí ẹni tó drive ó ti mọtí ó ti wà ẹ̀rẹ́ kámpó kó tó di pé ó bọ́ sínú mọ́tò and ọ̀rọ̀ kan tí àwọn onímọ̀ tó máa ń sọ pé tó o bá mutí ìwọ má wakọ̀ tó o bá wakọ̀ má mutí ìyẹn ò sí tiwọn yẹn o wọ́n á ní táwọn bá ti gbà báyìí àwọn ṣáprápra ni ojú yẹn máa clear ọ̀nà yẹn á wá ṣe eré yẹn á ṣe sá dáadáa kò sì rí bẹ́ẹ̀ ọ̀nà ọ̀run dùn ni ẹni tó bá ti lè mọtí tó ń wakọ̀ ọ̀run dùn yìn nítorí pé àwa jáàmù nítorí kò ń ṣòun nìkan mọ́ àwọn ẹ̀mí tó ń bá ọtí ń ṣiṣẹ́ ti darapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti sọdá ni wọ́n ti kú nípasẹ̀ ọtí mímu kódà àwọn tí ò mọwọ́ mẹsẹ̀ ẹlòmíì kàn wọ mọ́tò ni kò mọ̀ pé dráìvà tó wa mọ́tò yẹn pé ó ti mutí kò mọ̀ ó sì ṣe àgbákò ikú òjijì ni mo ṣe sọ wípé ikú ni ọtí mímu ń fa ikú torí mo fẹ́ẹ̀ má lè rí advantage kan tó wà nínú kéèyàn mọtí mo fẹ́ẹ̀ má rí advantage àwọn míì máa sọ pé wọ́n fi ń pàrònú rẹ́ ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ọ̀mùtí gbàgbé ìṣẹ́ ó da kèrègbè borí ọ̀mùtí ó gbàgbé ìṣẹ́ ó da kèrègbè borí ẹjọ́ tí ọtí bá dá lójú ọ̀mùtí ṣé ìrònú tó ń rò yẹn ṣé kò ní padà wá ni ó máa padà wá ìyẹn kò kì í ṣe solution sí ohun tó ń là kọjá bóyá o ní ìlà kọjá ni ọtí mímu kì í ṣe solution sí rárá ọtí mímu kì í ṣe solution àwọn èèyàn wa tó bá mutí ẹ jẹ́ ká play fọ́nrán yìí fún wọn bóyá Ọlọ́run lè lò kó yí wọn lọ́kàn padà mo ti sọ lórí platform yìí rí bàbá kan tó mọtí ó sì mọtí títí tó fi ní diabetes ìyàwó ẹ̀ tún jẹ́ doctor ìyàwó ẹ̀ á sì máa sọ fún pé dádì ìyàwó ẹ̀ ló sọ bẹ́ẹ̀ o ìyàwó ẹ̀ jẹ́ doctor ọmọ ẹ̀ jẹ́ consultant still náà àwọn yẹn ń sọ repercussion nǹkan tó ń ṣe fún rárá o kò gbà o ani na something go kill man now na something go kill man tí something bá wá máa kill man ṣọtí ló yẹ kó pa èèyàn ni ọtí yẹn náà ló dẹ̀ pàpàpà nítorí ó dé level kan tó jẹ́ wípé wọn lè treat ẹ̀ mọ́ ó ti kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ ẹ̀ tó jẹ́ consultant àti ìyàwó ẹ̀ tó jẹ́ doctor náà wá sọ fún pé but daddy we told you nígbà tó dé point tó jẹ́ pé gbogbo ẹ̀ ó ti kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ kò ṣe reverse mọ́ àwọn yẹn ló wá sọ pé but daddy we told you ìgbà yẹn at that level kò ṣe padà sẹ́yìn mọ́ òun náà wá gbé kéègé kàbámọ̀ wá ń gejẹ which means pé ọtí mímu ló pa àbí kí ni ká ló pa ọtí mímu àti rí ọkọ àtìyàwó tí wọ́n ní misunderstanding lé nǹkan tó yẹ kán jọ jókòó kán jọ settle quarrel yẹn ọkọ dẹ̀ mú aṣọ ó jáde ó lọ mutí ìgbà tó mutí tán ibi tó ti ń drive bọ̀ ó l'accident ó kú kí ló pa ọtí àwọn àtẹnu ń jà wọ́n sì ń settle ẹ̀ irú ìjà wo ló lè ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó tí wọ́n lè jọ jókòó kán settle kó jẹ́ pé ọtí ló lọ mu at the end of the day ó kú dànù Yorùbá sì sọ pé ẹni tó kú ni tiẹ̀ gbé ẹni tó kú ló kú ẹni tó kù á ṣẹ́kù ẹ jẹ́ kíyèsára
ọtí mímu kò ń ṣe ìgbádùn o, kò kì í ṣe ìgbádùn rárá. Ikú ó máa ń já sí ikú. Ọlọ́run á ṣàánú fún wa. Àwọn míì sì fẹ́ fi ọtí mímu yìí sílẹ̀ bọ̀ nítorí pé ó ti wọ̀ wọ́n lára wẹ́rẹ́wẹ́rẹ́. Yorùbá bọ̀ wọ́n ní wẹ́rẹ́wẹ́rẹ́ ní kẹ́ńjẹlé. Wẹ́rẹ́wẹ́rẹ́ náà bẹ̀rẹ̀ ló wá di ohun tó ti wọ̀ wọ́n lẹ́wù, ó ti mú wọn lómi, ó ti di bárakú. Wọn lè ṣe láì má ṣe mọ́. Ó tẹ̀ ní pásítọ̀ kan tó sọ wípé kí ni ẹyin àwọn pàrágà ṣáṣẹ̀tì yẹn á sì kó sí àpò. Ó náà invite ẹ lọ sí crusade kan ní hòtẹ́ẹ̀lì ibi tó ń lọ́jẹ̀ sí. Ó sì ra pálá jáde, ó wá lọ ra kíní ṣáṣẹ̀tì yẹn, kíní ọtí yìí pàrágà yẹn ó lọ rà á nítorí ó ti di bárakú. Pásítọ̀ ni mò ń sọ yìí o, kó ká lè mọ̀ wípé ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò yọ òjíṣẹ́ Ọlọ́run sílẹ̀. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà ní pàṣán ni ibikíbi ló lè ta sí. Ìgbà tí ó ti lọ rà á, ó wá dalẹ́ níbi tó ti máa lọ ṣe crusade ló ti ń kọrin, ló ti ń ṣe Olúwa sọ pé kíní kan, let somebody shout hallelujah praise the Lord hehehele. Àwọn bàbá wa Ọlọ́run kíní kan ló wá pe ìpè jáde, àwọn tó fẹ́ fàyè wọn fún Jésù. Ó pè jáde. Ìgbà tó pe àwọn yẹn jáde, ṣé ẹ mọ̀ pé màmá tó lọ ra pàrágà lọ́wọ́ ẹ̀ ló kọ́kọ́ jáde? Màmá tó lọ ra pàrágà lọ́wọ́ ẹ̀ ló kọ́kọ́ jáde. Màmá ní mo dá wọn mọ̀, àwọn ló wá ra kíní lọ́wọ́ mi nírọ̀lẹ́ yìí. Màmá yẹn ń sọ pé àwọn ló wá ra kíní lọ́wọ́ mi nírọ̀lẹ́ yìí. Ó ń sọ jáde. Kí la fẹ́ sọ? Tó jẹ́ pé pásítọ̀ tí mò ń sọ yìí, nígbà tó tún lọ bá àwọn pásítọ̀ míì tó fẹ́ ṣe deliverance fún, ibi tó ti ń ṣe deliverance fún tó tún ṣubú, pàrágà tó tún rà sápò ó tún dà sílẹ̀, ó di bárakú. Which means pé eléyìí kò ń ṣe lásán. Ẹni tó ní ìlàkọjá yẹn ó nílò láti ṣe àwọn iṣẹ́, láti gba àwọn àdúrà, láti gba àwọn àwẹ̀ kó lè jáde kúrò nínú rẹ̀. Mo sì gbàdúrà pé ìwọ olùgbọ́ mi tó ń larú nǹkan báyẹn kọjá, Ọlọ́run á yọ ọ́ jáde ńbẹ̀ lórúkọ Jésù. Gbogbo ẹ̀mí ọtí mímu Ọlọ́run á paná ẹ̀ nínú ayé ẹ. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run, ká sọ pé bàbá mi, ẹnikẹ́ni nínú ẹbí mi tó ń la ìdojúkọ ọtí mímu kọjá, Olúwa bá mi gbà á, Olúwa bá mi gbà á, Olúwa bá mi tú sílẹ̀. Bóyá nínú ìjọ wa ni, bóyá nínú ẹbí wa ni, bóyá láàárín àwọn ọ̀rẹ́ wa ni, bóyá láàárín àwọn ojúlùmọ̀ wa ni, ẹnikẹ́ni tó ń la ìṣòro ọtí mímu kọjá tí ẹ̀mí ọtí mímu ti gbé wọ̀ bí ẹ̀wù, Ọlọ́run bá wa tú wọn sílẹ̀. Kò sóhun tó ò lè ṣe, alágbára ni ọ́. Ìwọ máa ń gba ìkógun lọ́wọ́ ẹ lágbára, wàá wá tú òǹdè sílẹ̀. Olúwa bá wa tú wọn sílẹ̀, ẹ̀mí bá wa tú wọn sílẹ̀. Ẹ ṣé nítorí tí ẹ ti gbọ́. Ògo ni fún orúkọ yín Jésù Olúwa wa. Àmín. Bá mi share fídíò yìí pẹ̀lú àwọn ènìyàn kí wọ́n lè rí fi gbàdúrà. Ọlọ́run á ràn ìwà àti èmi lọ́wọ́. Iná ò ní tó wọ̀n rẹ̀. Ó dàbọ̀.